lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ètí wọ́n ní kí n sọ̀rọ̀ lélẹ́rí ni pé Mudirul Markaz wa qasfu tasayyur. Mudirul Markaz ayé ń wí pé Ṣíà ni wọ́n. Àwọn èèyàn ń wí pé Ṣíà ni wọ́n wá ń gbé fáyé bíi kí wọ́n rí Bàbá Alágége gẹ́gẹ́ bíi fìtínà fún àwùjọ Islam, gẹ́gẹ́ bí ojú tí wọ́n fi ń wo Ṣíà lọ́dọ̀ tiwọn pé fìtínà Islam ni wọ́n. Náà ìwálẹ̀ ló kò fún Bàbá Alágége wípé Ṣíà ni wọ́n. Bàbá Alágége ní èmi ẹ ṣe Ṣíà, àmọ́ mo ka ọ̀rọ̀ Ṣíà mo sì ka ti àwọn Sùnní. Gbogbo ẹ̀ wọ́n kà, gbogbo fẹ́ràkù yìí pátá lọ́lọ́run ni ó yé mi. Alhamdulillah. Iye mi tó wá yé mi òun ni ò ní jẹ́ kí àwọn tó jẹ́ Ahlus-Sunnah Salafiyya wọ́n fi nǹkan bò mí lójú torí mo rí ní ti bẹ́ẹ̀. Àwọn tó jẹ́ Ṣíà wọn ò ní fi ìdọ̀tí bò mí lójú torí mo rí ní ti bẹ́ẹ̀. Ń bẹ lọ́dọ̀ Ṣíà èyí tó dáa tó wúlò fẹ́sìn, ń sì ń bẹ èyí tó bẹ́ẹ̀ sì gẹ̀. Ń bẹ lọ́dọ̀ Salafiyya èyí tó wúlò fẹ́sìn, ń sì ń bẹ èyí tó bẹ́ẹ̀ sì gẹ̀. Ókè, mo á mú un tó dáa lọ́hùn, mo mú un tó dáa níyì, mo wá pàápọ̀ òdì kan. Nígbà tí èmi yìí ṣe Sùnní, èmi yìí ṣe Sàlàfí, èmi yìí ṣe Ṣíàí, èmi yìí ṣe Khawariji, ana Muslimun. Ẹni ó bá sì jẹ́ Mùsùlùmù nìkan tí ò ní tí èyí ṣe mutatarrik, ó ti yé báwọn, àbí mutamashab, pé mọ́sáàbí mi rèé tó dúró rẹ̀ kẹ́ Mùsùlùmí lòun, ìtọ́ bá dá lọ́dọ̀ tọ̀hún ìtọ́ dá yà yìí, bọ́ bá mú un lò kò léwọ̀. Masha Allah. Bàbá ń jẹ́ bá ń pè ní Ṣíà, ọ̀dà ń jẹ́ Ṣí'atu Ali, gbólóhùn tí bàbá wí nù, kalimatan min Mudiril Markaz. Bàbá ní ń jẹ́ Ṣí'atu Ali. Ṣí'atu Ali, bàbá tó ń kọ̀ ẹ ti gbọ́ bọ́dọ̀ Ṣíà lòun, ẹ gbàgbé mọ̀dọ́fù ilé yìí ni. Àyèmá kéwù nù, kéwù ní Ṣí'atu Ali, jẹ́ wá ní ó ní Ṣíà lòun ní wọ́n ti ń pé Ṣíà làwọn. Ṣí'atu Ali ni wọ́n pè é. Ìgbà nísìn ní bẹ́yàn ọba tún mọ̀dọ́fù kéwù, wọ́n ní ó ní Ṣíà lòun o, múbútàdá lásán nù, kọ́dà kò ní kábàrù. Ọ̀gbọ́ pẹ̀lẹ́ tí ó ní mọ̀dọ́fù ilé yìí. Múbútàdá ó sì lè dá dúró nìkan rẹ̀ ọmọ adáyé ṣe. Bí múbútàdá bá dáyé ṣe tí ọba ní tí ọ̀lọ́ lè fi ara tì lọ́hùn kò ní wúlò. Ó ti wà ó di àbútárùmù. Náà èyí wọn làfà wa ní a sọ̀rọ̀ lórí ẹ̀ wípé èyí ṣe tí wọ́n ń lẹ́kọ̀ọ́ rẹ̀ mọ́ bàbá. Àwọn tí ń lẹ́kọ̀ọ́ Ṣíà mọ́ bàbá wọ́n ń lẹ́kọ̀ọ́ tasayyu'u mọ́ wọn. Àwọn yìí aláìmọ̀kan ni wọ́n ò mọ tí ń jẹ́ Ṣíà. Kọ́dà Sàlàfíyà tí wọ́n ń bẹ̀ wọn ò mọ̀. Ìyá kọ́ lọ lè wo àwọn àwo ló ti rin ojú ọ̀nà yìí rí. Kí ni ipa àwo làwọn yìí ń nínú Islam? Ojú ọ̀nà tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá ra àwọn kan tí wọ́n rí inú àwọn tí Islam gbára lé tí wọ́n sì contribute sínú Islam tá a lè gbàgbé. Tá a bá ti rẹ́ nìkan nù wọn, tá a gbàgbé rẹ̀ nínú contribution rẹ̀ fún Islam. Tá a bá wá rí níbi pàtì kan, ká lè mọ̀ wípé pàtì ń da, bóyá ní tí ọ̀dà abẹ ni wọ́n fi ń han àwa.
ìyá gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè wo usul. òun náà ni wípé ṣíà taifa islamiyya ni wọ́n bittifaqi jumhur al-ulama wa bittifaqi al-ulama. gbogbo àwọn àfáà fẹnukò wípé taifa islamiyya ni wọ́n. tẹ́nìkan ọ̀kọ́ wípé ṣíà kò sínú islam. èyí wọn kọ́ dúró. amákìní àkídà wọn tọ́fà tí àwọn sàlàfíà fi kọ̀ wọ́n wípé wọ́n yé sára wọn. òun ni wípé eléri tí ọ̀kọ̀ọ̀kan tẹ̀lé wọn ò jọra wọn. ṣíà ya'taqidun ala anna al-khalifata ash-shar'i huwa sayyiduna Ali. tiwọn nù i'tiqadu tiwọn nù pé al-khalifatu ash-shar'i khilafa shar'iyya Sayyidina Ali ló ní ba'da rasul. bá nàbí ti kú tán Ali ló yẹ kí ó jókòó lórí àga. àwọn Abubakar ṣe àbòsí wọn wí bẹ́ẹ̀. àwọn Umaru ṣàbòsí àwọn Usmanu ṣàbòsí. torí ẹ̀ àwọn tẹ̀lé Ali ló tà wọn. àwọn tọ̀hún Sàlàfíà àwọn ní Abubakar Umaru àti nǹkan àwọn làwọn faramọ́ bó ti yẹ kún ó tó ni wọ́n tó ń. kò sẹ́ni wọ́n ṣàbòsí. àwọn Ṣíà sì mú ẹ̀rí tiwọn wá wípé àwọn rẹ́rìí kílẹ̀ rí. wọ́n ní Ànábì ní man kuntu mawlahu fa Aliyyu mawlahu. ẹni ọba ti gbà pọ̀ gáàmù lè mi Ànábì ọgbà Àlí pé ọ̀gá àwọn ni. jọ́ta Ànábì lọ ọ̀kan nú ogun tó fi Àlí kalẹ̀ sí Madina. wọ́n mú Madina lọ́wọ́ pa àwọn sàhábà wípé òun yóò kọ́ máa rúlé yín. ẹ má jọ́ dàbí ti Musa tó fi Haruna kalẹ̀ tó ń da nǹkan rú. man kuntu mawlahu fa Aliyyu mawlahu. àwọn rẹ́rìí mu. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì Ànábì ní ana madinatul ilm wa Aliyyu babuha. èmi ní ìlú mà Àlí ní ojú ọ̀nà dàgbà. wa man dakhala al-madina falyati al-baba. ẹni ọba yẹ wọ Madina kọ́ gbìyànjú kọ́ lọ lè bá lẹ̀kùn Madina kọ́ bá bẹ̀ wọlé kó sì gbójú ọ̀nà wọlé. ẹni tí ó bá ti gbọ́dọ̀ Àlí wọlé ajẹ́kọ́ gbẹ̀ǹkùnlé wọlé nù. jẹ́mà pé wọ́n ní ẹ̀rí. àwọn tọ̀hún náà lẹ́rìí tiwọn táwọn náà gbọ́kànlé tí wọ́n gbọ́ wọlé. àmọ́ ti kíní ti kejì wọn. èwo ni ò sí lójú ọ̀nà èwo ni ò sí láṣejù nù méjèèjì. èyí wọn dúró. ẹlẹ́ẹ̀kejì tá a bá ní ayọ̀ gbogbo Ṣíà abẹ́yẹn wọn kò nu Islam. ayọ̀ ọ̀pọ̀ mùsùlùmí Sawadul A'zam inú àwọn mùsùlùmí láyé majority ayọ̀ kú ònú Islam. tábà ti lè yọ majority Ṣíà kú ònú Islam ò ní gbé pẹ́ mọ́. òkèrè pé Islam lọ́pọ̀ jù. Islam wà skéèlì rẹ̀ ó lọlẹ̀ díẹ̀. báwo ló ti rí bẹ́ẹ̀ ní gbogbo ayé? Ṣíà tí ń bẹ adadu àwọn Ṣíà ní gbogbo ayé over 200 million. iná ní Ṣíà gbogbo ayé over 200 million. ẹ wọ láyé ṣe 200 kódà 200 million owó ó tọ̀ wọ́n máa ń tọ́ wọ́n ká tó pé 200 million èèyàn ní alami Islami. káwálà afẹ́ yọ àwọn yẹn wọn ká sọ àwọn yẹn wọn di kèfèrí. tẹ́lẹ̀ wípé ada ìjọ Ànábì nù. Allahu alayhi wa sallam. Ànábì ó sì béèrè lọ́wọ́ wa pé níbo làwọn 200 nínú yín 200 million nínú yín ààrẹ àwọn níbo làwọn wà níbo lẹ kó wọn sí. ní Áfíríkà yìí àyè gábọ̀ Áfíríkì àyè àyè a máa rí ntọ́lé ní 7 million ní Ṣíà. tá a bá dà wọn àyè ń nù ibo tala fi dípò wọn nínú Islam. ní Nàìjíríà wa níyà yìí a máa rí over 3 million láti bí 1980 99/80 tí Ibrahim kí là ń pè Sàkísàkì tóun ti lọ lè gbà wá ebi ó ti gbà á. ẹ wá wuyi ọgọ́rùn èèyàn táwọn náà ti wọnú ẹ̀ over 3 million Nàìjíríà
bàbá là á dà wọn nù ẹ̀rì wọn ní Zaria ó ti yé báwọn tó bàbá dà wọn yìí nù àwọn àwọn láti dìbò wọn táwa lọ lè wá àwọn ọlọ́sùn ni àwọn tí wọn ò gbà tiwa tẹ́lẹ̀ táwọn ọmọ apá ń bẹ tó ẹ máa pe àwọn sí àwọn ọ̀sá bu Ọlọ́run wọn ò sì bú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. wọn à sì bú kíbùlà tá à ń fi ń kírun wọn à sì bá Qur'an Ànábì ní man salla salatana wa soma kìíní kan wa akala sabihatana fadhalika al-muslimu kìíní kan lahu dhimmatullah azima aw kama qala ẹ bá rántí àdìsí yẹn wọn rántí rẹ̀ mọ́ ẹ̀yànjú ẹ̀ níbo la fẹ́ fà wọn yóò sí ní Ghana ń bẹ̀rẹ̀ àrísí àtúlé ní 1.2 ní Ghana ń bẹ̀rẹ̀ ní Kútọ̀nù ń bẹ̀rẹ̀ àárín tó súnmọ́ 1 million tí ó bá tó bẹ́ẹ̀ àárín tó 500,000 ẹ wá wò kárí ayé bẹ́ẹ̀ níbo la fẹ́ dà wọ́n sí. èyí bàbá alágége fi ń wí pé àyè pè wọ́n ń kèfèrí ọmọ ìyá wa ni wọ́n péèjì tá a wà ní ọjọ́ra wọn ntọ́ bá lé lọ́dọ̀ wọn ntọ́ bá dá lọ́dọ̀ wọn á mú àwọn sì láwọn ọ̀fẹ́ kí wọ́n mú nǹkan kan kí wọ́n sàdá gbogbo ẹ̀ nù bàbá ní àyèmọ̀ kanu tó bá dá gbogbo ẹ̀ nù. Ànábì gan tọ́jọ́ ń ṣe Ọlọ́run àwọn kèfèrí gan Ànábì múnú àádá tó padà wọnú Islam àádá àwọn kèfèrí ní jàhílíyà ọwà nù tá ń lò lónìí tí ń bẹ nú òfin ṣẹ̀ríà ẹ̀bí àádá ni nígbà náà gbogbo sọ́rọ̀kọ̀ yìí hádùn sọ́rọ̀kọ̀ wọ́n géèyàn lápá ó ti wà qabla Islam àtàwọn nǹkan míì tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́dà zawaj bí Islam ti ń ṣe zawaj yìí ti wà bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe inú àádá alárúbáwá Ọlọ́run kàn wá bá pa Ọlọ́run tún bá pákéjì ẹ̀ ó fún pákéjì fún ọwọ́ ni mo ọ̀sọ̀ dákọ̀ rẹ̀ pé eléyìí dá èyí yọ̀ ọ̀dẹ yọkù mẹ́ èyí dá nítorí wàá lè mú Al-Qur'ani àti ṣẹ̀ríà Islam láti múnú àádá alárúbáwá ní jàhílíyà láti fi sínú ṣẹ̀ríà Islam èyí ṣe táwọn ara wa ò ní rí ntọ́ da lára wa ká mú èyí tó parí ẹ̀ òun náà ni wípé ẹni ọba ní ṣíyà wọn èyí ṣèjọ mùsùlùmí ẹni bá ní ṣíyà ò sí lára wa ẹni bá ní ṣíyà ò dáa ẹni bá ní kèfèrí ní ṣíyà tọ́ka fara wọn ẹ sọ fún tọ̀ wípé ọkà fara ẹni tó là á lójú àti gbọ́ èdè lárúbáwá tí ó fi rí Al-Qur'ani tú tí ó fi rádìsì ànábì tú tí ó fi lè sọ lárúbáwá fatafata tí ń sọ ni ọkà fara àrú ẹni bẹ́ẹ̀ ibo ni ó fojú sí nígbà tó bá rí Abul Aswad ad-Du'ali tó jẹ́ pé awwalu man wada'a ilma an-nahw ó ti yé báwọn pẹ̀lú bi'amri Sayyidina Ali Abul Aswad ad-Du'ali òun ni àkọ́kọ́ ẹni ọkọ́kọ́ gbé náhàwù lẹ̀ òun ló pòdúsì fáìlì àti maf'ulu bihi òun ló pòdúsì mùdọ́fù àti mùdọ́fù ilayhi òun ló pòdúsì járù ilẹ̀ tó ń pè jásímù násìkù rọ́fù gbogbo ẹ̀ tá à ń fi ṣe báyìí pé amanáwù ló bá gbèsè wáyé ọ̀dẹ̀ jẹgi náwù ọ̀dẹ̀ jẹgi ẹni tó jẹ́ nù rẹ̀ ọ̀tọ̀ tó fi jẹgi ṣíà ni ṣíà lọ́jẹ́nu rẹ̀ ọ̀tọ̀ gbogbo sálàfí tó bá gbọ́ lárúbáwá tó dẹ̀ ń sọ tí ó tó sọ dáadáa tí náhàwù rẹ̀ dúró tí gbogbo nǹkan rẹ̀ dúró dáadáa ọgbà wípé ṣíà làáfà òun gbogbo ẹni tí ń ka Al-Qur'ani tálùkùránì dá lẹ́nu ẹ̀ ṣíà ló jí ọmọ àríkà torí pé òun lọ fún Al-Qur'ani òun lọ́ bá wa wọ̀ lọ́ bá wa kán mọ́ sí lọ́ bá wa ṣe gbogbo ẹ̀ ní gbogbo wa yìí fi ń rí kà tó fi jẹ́ rọrùn fún gbogbo àwa táyé ṣe lárúbáwá ẹni wọn wá ṣe léyìí ṣíà ni orin tó wá kọ fún ànábì àtàrà alẹ́ ànábì inú orin yìí lẹ́ẹ̀ ti rí múdùnmúdùn wípé àwọn tó fọ́ fún rèé òun ọ̀gbà tí àwọn Abubakiri àti Umaru àti nǹkan yìí ọgbà wọn ní sàábẹ́ o àmọ́ kọ́ tẹ̀lé wọn ṣe máa pé èèyàn lè má tẹ̀lé yẹn ọgbà wọn pé sàábẹ́ ànábì ni o gbogbo ẹni rí ni wọn àmọ́ kì í ṣe pátì wọn lọ́ọ́ wà pátì tó wà lọ́wọ́ akọrin tí ń pé uhibbu Muhammadan
hubban shadida. Ó ní mo nífẹ̀ẹ́ ànábì nífẹ̀ẹ́ ẹ̀wùnkà hubban shadida. Ó ní mo nífẹ̀ẹ́ ànábì nífẹ̀ẹ́ tó le. Wa Abbasan. Abbas. Ṣé ń jẹ́ ọ́nkúlù ànábì? Ó ní wọ́n máa fẹ́ràn Abbas jẹ́. Wa Hamza. Òun sì fẹ́ràn Sayyidina Hamza. Tóun náà ń jẹ́ ọ́nkú ànábì. Wal wasiyya Alinu. Ó fi lólu al-wasiyya maf'ulun nuni. Ẹni tá nábì sàsọ́ọ̀lẹ̀ wípé òun ni kó gerí àga òun nífẹ̀ẹ́ nìyẹn ọmọ amákọ̀dákọ̀ àlí ni àmọ́ farabalẹ̀ àmọ́ àlí ni ń dákọ̀ ni. Láwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí Ọlọ́run nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ tó lágbára. Lihubbillah torí ìfẹ́ Ọlọ́run táwọn náà ní tẹ́mi náà sì nífẹ̀ẹ́ Ọlọ́run ó jẹ́ nífẹ̀ẹ́ wọn àtá. Máa fẹ́ wọn bẹ́ẹ̀ lọ àjíà. Ìdábò ìfitú àlàáhàwìyà. Ìjọ tó wọn bá dá kìámà, ó ní kí wọ́n bá gbé òun dìde ní gbangba wájú Ọlọ́run, kí wọ́n gbé òun dìde lérí ìfẹ́ Sayyidina Ali, lérí ìfẹ́ Hamza, lérí ìfẹ́ Abbas àti lérí ìfẹ́ Adá Muhammad. Kàákíá kí n túmọ̀ ìkílí àfa. Àbáyétò ọmọ ọ̀rọ̀ Stadarat. Hawan. Ìfẹ́ tó ń ní sí wọn yìí, àtẹ́yìtò ó rí pé hu tó lòun ọwá lòun mú fúrádì. Hawa àtọ́yìtò ìfẹ́ tí ń fún Sayyidina Ali bọ̀ wá. Mọ́sù Stadarat rahal Islam làmúyá àdìrìsàwíyà láti jọ́ tí Sayyidina Ali tí wàhálà ti ṣẹlẹ̀ láàrin òun àti Muawiya. Ó di wípé ìsìláàmù ń mì tí wàhálà bá ìsìláàmù ń gbà náà àti gba òun lòun ti fọ́ fún Sayyidina Ali òun ò sì padà lẹ́yìn Ali dùnní. Bànú àmì nàbí yìí wá kẹ́ẹ̀bù. Bànú àmì nàbí gbogbo àwọn ọmọ ọ́nkùlù ànábì àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì bí ọmọ Abbas ó ṣe bí àwọn ọmọ Mas'ud bí àwọn ọmọ Hamza àtàwọn tó jẹ́ fámílì ànábì àwọn ọmọ wọn ní ààyè lọ́kàn ń mú ìfẹ́ ẹni pé kò dákọ̀ pátì àwọn Abubakar àtàwọn Umaru rárá kò dákọ̀ pátì wọn. Ahabunnas alùlùbẹ́ẹ̀tì náà lè ńlá kọ. Ọ ní ahabunnas. Kulluhum ilayya. Ahabunnas kulluhum ilayya kulluhum gbogbo wọn ni lòun nífẹ̀ẹ́ jù ahabunnas kulluhum ilayya gbogbo wọn ni lòun nífẹ̀ẹ́ jù lẹ́yìn wọn òun ò nífẹ̀ẹ́ nìkan kan tó wọn mọ́. Nígbà tí Abul Aswad Duali tó wá sọrú èyí hùn èéṣe tí kàfàrà rẹ̀ tí bàbá Alágége wá sọrú ẹ̀ tẹ́ nígbà náà bàbá òrí wí. Etí ẹni ó pilẹ̀ náà wù yín tẹ́ ẹ fi ń kéwú tẹ́ ẹ fi màdíìsì kàtẹ́ ìtútùkùtù. Nígbà wọ́n yẹ pé bí ọ wà nù bàbá Alágége ó sì wá wà ń bẹ̀ tẹ́wà nígbà náà yìí pé wọn ò sí bí ọ da àpò bàbá ò tiẹ̀ wá tẹ̀lé síyà. Bàbá mú un ti ń bẹ lọ́dọ̀ wọn tó wúlò fún wọn tí wọ́n dẹ̀ wúlò fún bí àti wọn wà ní. Nígbà tí n ti ń bẹ lọ́dọ̀ yín le ju tiwa lọ. Ẹ̀yin nínú ìṣe ẹni á má jẹun ọ̀tá ọ̀rẹ́ ọ̀dá náà. Ẹni á má bá síyà ṣe ẹ̀yin tọ́tẹ́ ẹjọ́ máa yá wa ẹ pé gbogbo wa ń kèfèrí tán tí yóò sì pè wá ń kèfèrí. Ẹ dákun ta láwa tẹ̀lé ká wá tẹ̀lé yìí tẹ́ ń pè wá kèfèrí ká bá àwọn tí ó pè wá ń kèfèrí lẹ̀. Nígbà ẹni ká máa lè yọ̀ ọmọ ká máa lè kọ́ ìbọn tí a sì ní ẹ má yìnbọn o ẹ má yìnbọn o. Nígbà wa parí ẹ̀ ń tọ́ àfi parí ẹ̀ nù gẹ́jú kiri ilẹ̀. Ẹ wá wo tó wí. Ọ̀ọ́dì wàhíìmì yẹ kún hubbuhum. Tó bá yẹ pé ìfẹ́ tí mo ní sí àwọn tí mo wí pàápàá jùlọ ìfẹ́ tí mo ní sí Àlí. Tó bá jẹ pé rúṣìdánù. Tó bá yẹ pé òun bá wà lójú ọ̀nà òun wà right. Gba òun wà right. Lórí ìfẹ́ tó òun ní sí wọn. Òsíbùhù. Àjẹsùn. Tó bá yẹ pé ìfẹ́ wọn bá jẹ́ ìmọ̀nà fún un. Báyìí pé bóun ti nífẹ̀ẹ́ Àlí òun wà lójú ọ̀nà àmọ̀nà a jẹ́ pé òsínbùhù òun kọ̀rẹ́tì. Wàlá sọ́bí mọ̀ òkùnkùn nǹkan àgàgàyà. Olùbọ́bá jẹ́ pé òun ọ̀bá wá sí lójú ọ̀nà pé ó ti sọnù àwọn lè rí Àlí wà ń síyà ó ti sọnù bọ́bá yẹ pé bá lòun sọnù ṣé torí ìfẹ́ Àlí mu fi sọnù ó ti bá last mọ̀ tí Àlí. A jẹ́ pé mi ò tún ṣe mistake náà ìsọnù tí mo sọnù náà
ọlọ́run ó tún mọ̀ wípé ṣebí torí ìfẹ́ àlí náà ni ó nífẹ̀ẹ́ àlí kò rí iná mọ́ ọ̀mọ̀nàmọ́ ni èṣù kọ́ ló nífẹ̀ẹ́ tó fi sọnù bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run tó nífẹ̀ẹ́ àwọn ẹni rere kódà tá àwọn ṣùyọ́ bọ́ ọ bá nífẹ̀ẹ́ wọn dé àmì kan tífẹ́ wọn bá fẹ́ dàbí ìgbà tó fẹ́ sọ ọ̀run lójú ọ̀nà yóò balance lọ́dọ̀ ọlọ́run padà Masha Allah. ọlọ́run padà bọ́ balance ẹ̀ padà òun làwọn tí máa ń nífẹ̀ẹ́ àwọn ṣùyọ́ kù wọn tí wọ́n máa fẹ́ gbé wọn sí máa ń sínú ọlọ́run ò ní jẹ́ wọ́n kúrò láyé àbí kọ́ padà balance wọn pẹ̀lú kí wọ́n padà mọ̀ wípé wọn èé ṣe ọlọ́run o wọn ò ní kúrò láyé lórí ẹ̀ wáyé pé fẹ́ òtítọ́ ló ní ṣéwù rẹ̀ èyí táwọn ní sí bàbá Lágége tó bá ní arong òkè àgbàpá arong àmọ́ tó bá yá ibi tá arong sí fúnra ọlọ́run ní ọba wa balance ẹ̀ Masha Allah. wọ́n yá àṣejù là ń ṣe lọ́gbọ̀n bí wọ́n sì wọ́n ń ṣàṣejù wọ́n á gbé mùdírù wọn wọ́n á gbé lérí gbogbo wa ẹnìkan sunkún jù ní ó ní bàbá ẹ wàá gbé mùdírù lé wa lérí ẹ wàá sọ́dọ̀ àfàgbà wọn àwa ká gbé ọlọ́run ló gbé bẹ́ẹ̀ Masha Allah. ọlọ́run kó gbé wọn lérí. Ọlọ́run ló ṣe wọn lábàgbà. ṣe bí àwọn kílókọ rẹ̀ àwọn àbá àríbidésí ṣe bí àwọn arábìtà ṣe hálkọ̀ wọ́n ṣe hálkọ̀ gbogbo ẹ̀ lọ kárí ayé tí gbogbo kó wá sí rí ọlọ́run jàre mọ̀támàrì jàre ọlọ́run jàre wọ́n ṣe mọ̀támàrì tí wọ́n ṣe yẹn gbogbo ayé iná lọ́wọ́ bẹ́ẹ̀ tó mọ̀támàrì yẹn gbogbo ayé wá ìlú mì ayé mì olórí orílẹ̀-èdè òun náà kí wa gbọ́ Iyakumullah. yìí kí la ń pè Gbajabiamila òun dìídì wá tún ju nǹkan sẹ́nitọ̀ tí wá ń yà yín náà Sọ́dún Mùsàfá òun náà wá ju nǹkan gbì gbogbo ayé mọ̀ àwọn èèyàn yéèyàn nígbà tó mi ọ lọ lẹ́yìn rẹ̀ ó jọ sẹ́kí náà lọ síra wọn La ilaha illallah. kìsú àlásálíkà àwọn lè gbé àwọn nǹkan tí wọ́n ti dá gúnlẹ̀ lárúbáwá táwọn Sàúdí ní ẹ̀dá àpàdà kò gbọ́dọ̀ wá Fáírọ́ọ̀sì lélẹ́yìí. lẹ́lẹ̀kùn tí wá sílẹ̀ fún pé wọ́n máa bọ̀ wá iyì wo ní ń bẹ lára àwọn yìí kò sí iyì kankan bẹ̀ ń jásí pé rábìtà yẹn òun ni pílà tó mú ilẹ̀ Yorùbá lọ́wọ́ lónìí Sheikh Ádámù ni wọ́n sì la foundation pílà wọn pẹ̀lú àwọn àgbààgbà ìmáàmù ilẹ̀ Yorùbá àtàwọn àfà àwọn ni wọ́n foundation yẹn lélẹ̀ foundation wọn ta ni ó wò tí wọ́n fi gbé kalẹ̀ alal birri wat taqwa la alal ismi wal udwan. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.